so mọ̀ wípé ìkan lára àwọn tó jí gbé láàrin bí oṣù mélòó kan ó rí níbi títí ṣọ̀kadà ní Ṣàgámù lógùn state ló fi mọ̀ pé Fúlàní lè kú òní Ọ̀yọ́ kó lọ ṣiṣẹ́ ní Abẹ́òkúta ó bá ní Ṣàgámù níbi títí gun ọ̀kadà bóun ṣe ní báyìí ó di láṣọ mu ni pé ìwọ tó nà mí lójú gbó ní ibùdó aláàjì ìgbà tí wọ́n dé ibùdó aláàjì yìí wọ́n bá ìbọn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibùdó aláàjì yìí ó wá ní igbó tí wọ́n pè ní national park Ọ̀yọ́ national park ibẹ̀ ti di ilé ẹ̀rù jẹ̀jẹ̀. now Sunday Igboho ti jẹ́wọ́ ọmọ kan ìyẹn Sunday Igboho Oosa bàbá ńlá wọn ti jẹ́wọ́ ọmọ kan ìyẹn fi jẹ́ kẹ́ mọ̀ wípé gọ́ọ̀mẹ̀ntì sì ń play politics pẹ̀lú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni nígbà tó kidnap àwọn ọmọ Adélábù ìyẹn family Adélábù kí ni gọ́ọ̀mẹ̀ntì ṣe kí ni Adélábù ṣe ṣé gọ́ọ̀mẹ̀ntì máa láwọn ọmọ pa ẹ̀ máa láwọn ọmọ bí Sunday Igboho ṣe lọ dìlífà àwọn ọmọ Adélábù ìyẹn family Adélábù. ọ̀nà Sunday Igboho ẹ̀wọ̀n táwọn bandit àwọn afẹ̀míṣòfò tó lọ sí níbo Igboho attack àwọn Fúlàní yẹn confam direct in public ọ attack wọn confam ọ dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ gbogbo àwọn nẹ́bà táwọn track ibi tó dé ọ̀rọ̀ ojú korojú ni o gbogbo ẹ̀yà afọ olórí burúkú tẹ́ attack Igboho pẹ̀lú ọ̀rọ̀ bú lẹ́nu ẹ̀rẹ́ lè yọ ẹ̀ sì bọ́dẹ̀ kẹ́ sọ̀rọ̀. ọlọ́yàgbẹ́ ẹni sọ̀rọ̀ ẹni kọ́lẹ̀ yàgbẹ́. mo kí wa ní ìkànnì Only Jesus TV ṣáájú fídíò tẹ fẹ́ wò yìí fídíò yìí ó kún fọ́fọ́ update ni bí ibi tí nǹkan dé dúró ní Ìgbòho pẹ̀lú olóyè Sunday Igboho Oosa àti àwọn ìwé ẹkùn lórí àwọn tí wọ́n jí gbé ṣé ẹ gbàgbé tí ẹ bá rántí ẹ bá kíyèsí lórí ìkànnì àti mú fídíò wá fún yín níbi tí Sunday Igboho Oosa tó ti bá ọba Ìgbòho sọ̀rọ̀ níwájú àwọn Fúlàní náà tó kì wọ́n nílọ tó fún wọn ní 2 hours so fídíò eléyìí ó máa fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ibi tí nǹkan dé dúró torí náà ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan ìrànlọ́wọ́ àti ohun tẹ́lẹ̀ ṣe fún mi nìyẹn báwa náà ṣe ń ṣe wàhálà tá a mú àwọn information wa update wa sí etí gbọ́ wa ẹ jọ̀ọ́ ẹ fìfẹ́ hàn sí wa láti bá wa share ẹ jẹ́ kó lọ káàkiri bẹ́ẹ̀ náà bá ṣe rí fídíò sí ní the end ẹ jẹ́ kí a kọ́mẹ́ǹtì yóò dára fún wa ní dààmú àbí sọnù tẹ̀lé tara ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kí ẹ wá lọ wò láwò gbádùn. ẹ wo màálù sí lọ́rẹ́ rẹ̀ bíbá wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbà bẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú bóyì kí lorúkọ tẹ wá bí wáyé ọgọ́ Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí bòròró ni mana o tún ṣe bòròró ni mana o tún bá bá yóò nídà o tún ṣe bòròró ni mana mo ń bá o tún ṣe bòròró ni mana dúkì ní ẹrẹ ẹgún ni wọn kọ yàrá wá mi dùn wẹrẹ tó wẹrẹ bòròró ni ẹ bòròró Mali ni àbí ti Nàìjíríà èmi kò sí Yorùbá ọ sí Yorùbá bá Yorùbá ẹ ti wà nù bóyì sí o tó ọdún mélòó ní bá Nàìjíríà ta ló gbọ́ Haúsá amẹni sọgbọ wa ẹ ti wà nínú gbóyè nísìnyí ó tó ọdún mélòó kò sí farabalẹ̀ mọgàn farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ ẹ ti wà nínú gbóyè nísìnyí ó tó. èmi bá Yorùbá kó má ṣe yọ bá Hausa. kó má ṣe bá Hausa kọ́nà jẹ́ Hausa ó gba Hausa sọ ní bá Nàìjíríà Yorùbá. ó lóun gba Hausa kọ́nà jẹ́ Hausa ina ji kọ́nà jẹ́ olóhùn gba Hausa ebi wọ́n gba Hausa tátàtà. national car mama Muhammad mo ní national car mo yọ ọdún tó ti wà bí tán ti lé àwọn bàbá gbogbo wa ok awọlé àgbà ẹ jẹ́ ká rí àwọn ọmọ tó ń jí kó gbéná kí n tó tèmi nínú oníbi 19 àbí ẹ jẹ́ ká rí àwọn ọmọ tó ń jí kó tán nígbà bá wà àwọn jáde tán gbogbo ìlànà alẹ́kùn nùgbò. ẹ̀wọ̀n tó bá fẹ́ gbé ọmọ agbónú mi bá ti rẹ́sùn àwọn ẹ̀tàn. wọ́n lè rí bò wá àtàkùn fúlàní yóò ní sọ ní yóò sọ fún olùkọ́
jáde. ọmọ aláàbù àdìsá ọmọ aláàbù ẹkùnrin ẹkùnrin o onígbà ìlàgbára Ọlọ́run ẹ lọ rẹ bọ rẹ ojú òní tì ọba ní lójijì ọbọ kí ló wà ní sàlẹ̀ àwọn yẹrẹ ìgbà lóṣù ẹ dẹ́kọ̀ ọ̀sán wáyé. èèyàn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò yìí o, and I wish we can put pressure on your state government to do the needful. pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Ìgbòho báyìí ní ìjẹta wọ́n kidnap àwọn èèyàn, ní àná bàbá Sunday Ìgbòho débẹ̀, lódì lónìí bàbá Sunday Ìgbòho lọ sí palace. wọ́n wọ́ ní gbogbo àwọn Fúlàní pẹ́ sọ fáwọn ọmọ yín pé kán dá àwọn tí wọ́n kidnap padà. wọ́n láwọn fún wọn 2 hours 2 hours sí pé wọ́n dá wọn padà. ẹ̀yin èèyàn mi kí ló ṣẹlẹ̀ next? bàbá Sunday Igboho deliver wọn alẹ́ òní náà ná dé, gbogbo ẹ̀ náà lè ti rí. ìyẹn fi jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bàbá Sunday Igboho is capable to deliver the people in Ògbómọ̀ṣọ́. Is it not the same bandit tó kidnap àwọn ará Ìgbòho náà ló kidnap àwọn ará Ògbómọ̀ṣọ́? mi ò sọ wípé the same carcass o. What I'm trying to say is that bandit làwọn méjèèjì. Fúlàní ló kidnap àwọn ará Ògbómọ̀ṣọ́, Fúlàní náà ló kidnap àwọn ará Ìgbòho. bàbá Sunday Igboho fi eléyìí prove báwọn capable. mo sọ̀rọ̀ kan fáwọn tá a jọ wà ní live lẹ́ẹ̀kan, mo ní Ọlọ́run fẹ́ jẹ́ ká fi mọ̀ wípé Sunday Igboho capable. òun ní ṣìṣe fi báwọn Fúlàní tó fi lọ kidnap àwọn èèyàn ní ìlú Ìgbòho. ẹ má bẹ̀rù o, ìlú Ìgbòho gangan lẹ ti lọ kidnap àwọn èèyàn. now Sunday Igboho ti jẹ́wọ́ ọmọkọ, ìyẹn Sunday Igboho Oosa bàbá ńlá wọn ti jẹ́wọ́ ọmọkọ. ìyẹn fi jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gọ́ọ̀mẹ̀ntì ṣì ń play politics pẹ̀lú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni. nígbà tó kidnap àwọn ọmọ Adélabú, ìyẹn family Adélabú, kí ni gọ́ọ̀mẹ̀ntì ṣe? kí ládélabú ṣe? ṣé gọ́ọ̀mẹ̀ntì máa láwọn ò mọ pa ẹ̀? wọ́n máa láwọn ò mọ bí Sunday Igboho ṣe lọ deliver àwọn ọmọ Adélabú, ìyẹn family Adélabú. now it is now glaring to everybody now. pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń tẹnu wọ́tọ́wọ́tọ́ òfò, tẹ́ ẹ sọ pé ẹ Sunday Igboho kékeré ìkẹlẹ́ ṣe kankan, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ mà gbádùn o. Yorùbá ni yín o, ẹ tún ń dá òtè yan tiyín, ọmọ Yorùbá tiyín, ẹ̀rí kẹ́ pìtìpìtì ti bá yín. òun ló ti ṣe yìí o, láti fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state bá rẹ́dì láti deliver àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, they know who to call. wọ́n mọ̀ pé ó yẹ káwọn pe Sunday Igboho, wọ́n àti ìṣetán níṣẹ́. ẹ wá dúró ẹ̀mí tán ló ti ṣòfò. wọ́n ní odidi lieutenant army kú. mo sọ ọkọ fún yín lọ́jọ́ kìíní àná gbà tí mo ṣe fídíò, mo ní tàn bá rẹ́dì láti ti spiritual bọ́, mo ní wọ́n lè rescue àwọn ọmọ tó wà l'Ógbómọ̀ṣọ́. that is the fact. and government mọ̀ wọ́n kàn rẹ́dì ni. and I'm putting it to Ọ̀yọ́ state governor now. Ọ̀yọ́ state governor, yes sir, tẹ́ ẹ bá mọ̀ wípé kò kí ń ṣe politics lẹ fi ń play, ẹ jẹ́ kí Sunday Igboho lọ. tẹ́ ẹ bá mọ̀ wípé it is not because of your presidential ambition ní FTV jẹ́ kí bàbá Sunday Igboho kí wọ́n lọ fún t'Ògbómọ̀ṣọ́. yes sir, tẹ́ ẹ bá mọ̀ wípé kò ń ṣe torí ẹ mọ̀ ẹ pè Sunday Igboho kó wá lọ. tẹ́ ẹ bá mọ̀ tó bá dá yín lójú pé it is not because you are playing politics, then call baba Sunday Igboho to go. but me, I know you are playing politics. Everybody knows you are playing politics. possibly ẹ fẹ́ ṣẹ̀ sí north,
ẹ tí ń wò pé tẹ́ bá allow bàbá Sunday Igboho láti lọ bó likely kí wọ́n pa Fúlàní ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí yẹn affect presidential ambition yín torí tán bá pa Fúlàní àwọn elders àwọn Fúlàní ní north wọ́n máa bínú sí yín ẹ dẹ̀ need the vote wọn òun lẹ̀ fi fẹ́ invite Sunday Igboho tó lóun fẹ́ pa wọ́n ni ọ̀rọ̀ la sọ ọ̀rọ̀ la máa sọ tá a máa ní ọjọ́ kò sílẹ̀ Ọ̀yọ́ state governor tó bá ṣùọ̀ fún yín tẹ́ mọ̀ pé ẹ fi play politics ẹ invite Sunday Igboho because that is what he said. He said that you haven't called him wọ́n làwọn ò tí ì rí kọ́ọ̀lù gọ́vnọ̀ kí la wá ń sọ ẹ tí ì ṣetán ni ẹ mọ tó yẹ ká ẹ ṣe you all know that Sunday Igboho can do it ẹ kàn ṣetán ni tó kàn dùn mí jù ní àwọn ọmọ Yorùbá ẹ̀ ń doubt èèyàn yín bóyá torí pé ẹ̀dẹ̀ mọ capacity ẹ̀ ní àtúnlé blame yín ẹ ti rí capacity ẹ̀ báyà bẹ́ẹ̀ tún need another confirmation wò mí ìwọ tó o bá tún need confirmation láti fi mọ̀ bóyá Sunday Igboho capable àyà tètè kọrí sí Ìbàdàn tàbí kó lọ Igboho sọ fún wọn kó lọ́jọ́ ìrú ẹkùn sọ fún wọn pé o fẹ́ join ìwọ tó o bá jọmọ Yorùbá o tó o bá sì ń disbelieve tó o believe capacity bàbá ńlá Oosa Sunday Igboho tó o bá sì ń disbelieve ẹ̀ tó o tí ì ní believe nù ẹ̀ wò mí lọ́jọ́ ìrú ẹkùn kó lọ rí capacity tó ní pìtìpìtì fẹ́ bá ọ ni bá mi sọ fún wọn pé ká má kó ṣẹ́ sí wọn lára o pé wọ́n kàn fẹ́ ṣe example ni o kàn fẹ́ mọ bó ṣe ń ṣe o fẹ́ rí capacity wọn táwọn èèyàn ròyìn wọn ṣẹlẹ̀ gbádùn ni ẹ̀yin onípìtìpìtì wọ̀nyí. kí ló ṣẹlẹ̀ nílùú Ìgbòho kí n sáré ṣàlàyé fún wa ní pápápá bí àwọn bàbá ọ̀ṣọ́nà nítorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n wò pé ṣé old video ni ṣé new video ni kó lè mọ̀ inú hòtẹ́ẹ̀lì ni mo sáré wá ni mo láǹfààní láti wá fún wa ní update gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho ibi tọ́rọ̀ dé dúró àti ibi tá à ń bọ̀rọ̀ lọ. ìlú Ìgbòho jẹ́ ìlú kan tó kó ọmọdé tó kágbà mọ́ra tá a bá ń kà láti Ìgbẹ́tì Ìsẹ́yìn tí tó fi délùú Ìgbòho níbí yìí à ń pèlú kan ní Gbópẹ̀ ká tó wọnú Ìgbòho àwọn tó bá súnmọ́ agbègbè yóò ti mọ̀ à ń pèlú kan ní Bọ́ní àwọn ìlú wọ̀nyí wọ́n fara pẹ́ Ìgbòho ó wá rí tá a bá kò nígbẹ́tì tá a ń bọ̀ lọ́nà Ìgbòho igbó rìsáàfù kan bẹ́ẹ̀ ibẹ̀ ti di igbó àìwọ̀ àwọn Fúlàní tí ń bẹ láti Ìsẹ́yìn dé Ìgbòho wọ́n lé ní 7,000 nítorí igbó rìsáàfù pọ̀ ń bẹ òun ni Old Ọ̀yọ́ National Park ilẹ̀ tó wà ń bẹ lọ jáde sí Niger Republic àwọn ilẹ̀ tó wà ń bẹ bẹ́ẹ̀ lọ jáde sọ́nà Kútọ́nù àmọ́ Fúlàní tí ń gbé ní Òkè Ògùn àbí ká ní Ìgbòho ó ti lé ní àìmọye ọdún kó tó di pé wọ́n bírú wa sáyé ni tẹ́nìkan kò gbọ́ nǹkan kan àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láti bí oṣù mélòó kan tó jẹ́ pé gbogbo ọmọ onílùú gan ò lè súnlé mọ́ ló wá fà á la fi fẹ́ nà níbẹ̀ bó la ṣe wá délùú Ìgbòho ṣàdédé bí nǹkan bí oṣù tó kọjá àwọn ò gbọ́ nǹkan kan ìgbà tá a wọnú ìlú níjẹta la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé obìnrin aláboyún wọ́n láwọn ó gba 20 million wọ́n fún wọn ní 20 million yìí wọ́n tó pọ̀ nítorí oko ni wọ́n máa ń dá nígbòho ni wọ́n fi máa ń kì wọ́n lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ni wọ́n fi kì wọ́n Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde àgbàdo òde the one without what of a corn orí wọ́n gbé obìnrin yìí nígbà tí wọ́n gbé obìnrin aláboyún yìí wọ́n fún wọn 20 million wípé kádòlà obìnrin aláboyún yìí ẹni tó gbé 20 million yìí lọ wọ́n pa á lẹ́yìn ìgbà tí wọ́n pa á tán tàbí mo ṣe program lọ́wọ́ fún mi ọ̀yìn mo gbé mo ṣe program lọ́wọ́ mo ti mẹ́sẹ̀gì yín ẹ jókòó lẹ́yìn ìgbà tí wọ́n pa á tán bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá ẹni tí ó gbówó lọ wọ́n pa obìnrin tó jí aláboyún yìí wọ́n gbé òun àtàbúrò rẹ̀ nígbà tí wọ́n pa aláboyún yìí ẹni tó gbówó lọ wọ́n pa ó wá rí aláboyún nígbà tí wọ́n tún fi ilẹ̀ pé kó máa lọ wọ́n tún yìn òun náà bọ̀ pa
ẹnìkan fún wọ́n tún yìn òun náà bọ̀ pa àtàláboyún àtàbúrò rẹ̀ wọ́n pa wọ́n èèyàn kan nìkan ni wọ́n yọ̀ǹda ẹnìkan kò gbọ́ nǹkan kan awọ́ ò mọ̀ èyí tó wá ṣẹlẹ̀ kò pẹ́ bí ìjà àrùn yìí ni gbogbo àwọn kábíyèsí àtàwọn ọmọ ìlú wá ké gbàjarì wá sílùú Ìbàdàn láti wá ké sí olóyè Májàsọ́lá yìí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí ìrun wa o kí ló ṣẹlẹ̀ nígbà tá a gbọ́ kí lórúkọ ọkùnrin ọ̀hún tí wọ́n gbéyàwó ẹ̀ wọ́n pe ọkùnrin yìí ní alikilas ní gbọ́pẹ̀ yìí ó dàbí òun àti Ìgbòho wọ́n jọ wọnú ara wọn ni tí ò sí yàtọ̀ wọ́n wá gbé nígbà tí wọ́n gbé tán owó tí wọ́n ń béèrè fún kó tó di pé wọ́n gbé wọ́n yin ọkọ náà níbọn lórí kó tó di pé wọ́n gbé lọ wọ́n yìnbọn ẹgbà tí wọ́n yìnbọn yìí tán wọ́n gbé obìnrin yìí pẹ̀lú ọmọ ọdún méjì pẹ̀lú àbúrò ìyàwó kan àwọn mẹ́ta ni wọ́n tún kó àwọn àwò lọ àwò bọ̀ ó dijọ́ kejì wọ́n pè ìgbà tí wọ́n pè wọ́n ní kó lọ fún àwọn ní owó tó ní agbára láàrin èmi àti èlò ló rò pé wọ́n dárúkọ 300 million kìí ṣe fíìmù o 300 million olóyè Májàsọ́lá ò ṣe méjì kò ṣe méjì ó pe gbogbo ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè yìí ó sọ fáwọn àjọ DSS ló fi jẹ́ pé gbogbo ìrìn àjò wa fún wọn tó ń sọ̀rọ̀ ó lọ́wọ́ òfin nínú a competition gbogbo kọmíṣánná tó yẹ kó gbọ́ sí ni wọ́n gbọ́ sí. kí ló kọ bí táwọn fúlàní wọn gbọ́ sí nínú àbá kìnnì rárá bọ́ ní kọ́ orí akọ gbogbo petition wọ́n fún wa ní àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wípé ó ṣe wá rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n wá ń tíráàkì nọ́mbà yìí ibi wọ́n ń tíráàkì nọ́mbà yìí dé wọ́n ń pe bẹ̀ ní ibùdó aláàjì yìí tó bá ti ń bọ̀ láti Ìgbẹ́tì tó ń bọ̀ lọ́nà Ìgbòho ibẹ̀ ni àwọn Fúlàní ni wọ́n gbéra wọn jọ síbẹ̀ tẹ́nìkan kò dì wọ́n mú ẹ̀gbà tá a dénú ìlú là ń gbọ́ pé lákòókò kan bí oṣù mẹ́rin sẹ́yìn àwọn Fúlàní jí ọ̀gá ọlọ́pàá kan gbé wọ́n pa kan ìkejì òun sá mọ́ wọn lọ́wọ́ wọ́n gbà mọ́wọ́ wọn ìkejì tó wá sá wọn lọ́wọ́ yìí ní láti ṣe transfer pé ìlú yóò ṣe é gbé fóun kò ṣe é ṣiṣẹ́ fóun wọ́n wá gbé lọ sí agbègbè kan ní Ogun State ṣó mọ̀ wípé ìkan lára àwọn tó jí gbé láàrin bí oṣù mélòó kan ó rí níbi títí ń ṣọ̀kadà ní Ṣàgámù lógun State ló fi mọ̀ pé Fúlàní lè kúrò ní Ọ̀yọ́ kó lọ ṣiṣẹ́ ní Abẹ́òkúta ó bá ní Ìṣàgámù níbi títí ń gun ọ̀kadà bóun ṣe rí báyìí ó di láṣọ mú ni pé ìwọ tó nà mí lójú gbó ní bùdó aláàjì ìgbà tí wọ́n dé bùdó aláàjì yìí wọ́n bá ìbọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní bùdó aláàjì yìí ó wá ní igbó tí wọ́n pè ní National Park Old Ọ̀yọ́ National Park ibẹ̀ ti di ilé ẹ̀rù jẹ̀jẹ̀ gbogbo àwọn tó bá jọmọ Òkè Ògùn ìwọ́n mọ̀ jẹ́rìí sọ̀rọ̀ yìí it's not a matter of exaggeration wọ́n wá ń jẹ́ àwọn èèyàn gbé bíi pé wọ́n ń jẹ́ dìyẹ ọdún gbé àwọn èèyàn ò lè sùn lórí fòṣùká mọ́ àwọn táwọn wà ń dálẹ̀ etí wá di àògbọ́n kankan la fi wá wò wípé ogun rúgbó bọ̀ a lè fi torí wípé ìkankan ṣẹlẹ̀ wọ̀ sí wá ń jò ní ìkìlù wá sì parun ẹja lọ gbogbo ìlú tí wọ́n ti ń jiyàn gbé àwọn èèyàn ò lè dénú ìlú mọ́ àwọn èèyàn ní lẹ́nu jẹta tá a wọ̀lú làwọn tó lè sùn ká tó wọlé lálẹ́ àná a gba ọ̀nà Kìṣí a lọ sọ́nà Káyọ̀mọ́ wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n sì ń béèrè owó ribiribi bí wọ́n bá tún fún wọn lówó ọ̀hún tán wọ́n tún pa wọ́n nípa púpàbí ẹni pẹran nítorí ẹlòmíì wò pé olóyè Májàsọ́lá ṣe lè fún wọn ní wákàtí 2 gbogbo àwọn ọba wa pagbára pọ̀ wọ́n pàmọ̀ pọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ gbénú ìlú wa
tẹ́ ẹ fẹ́ jẹ́ kájọ máa ṣe àwọn ọkọ àti ìyàwó àtọmọ tí wọ́n jí gbé àtàbúrò rẹ̀ kí wọ́n lọ gbé wọn wá láàrin 2 hours ọ̀tọ̀ ní ti aláboyún tó kú tí wọ́n pa àbúrò tí wọ́n filẹ̀ ní kódà bí wọ́n bá pa àti òun ẹ̀sìn gò ní jẹ́ kàǹtí òun ó lè gbé ayé mọ́ nítorí èèyàn bíi 4-5 bá sùn lójúmọ́ aláboyún tó kù dẹ̀dẹ̀ wọ́n ní tí wọ́n bá wọn sùn tán wọ́n mọ̀ ní òbí ò tí ì bàjẹ́ òbí ò tí ì bàjẹ́ abẹ́rẹ́ ò tí ì bàjẹ́ ẹ̀sìn já bẹ̀rù ọlọ́run àmọ́ ẹni tó jẹ́ olórí mẹ́hàtì Allah ní agbègbè wa yìí nígbòho tá a wà yìí wọ́n lóun ò gba rẹ́dẹ̀rẹ̀dẹ́ bẹ́ẹ̀ pé tí Sunday Igboho bá gbọ́ ṣó mọ̀ pé wọ́n gbé àbúrò tiẹ̀ náà wọ́n pa á àwa wò wípé kó tó di wípé ayé ọmọ ní ẹnu níjà ká wọnú ìlú bàbá wa wá ohun tó bí ọ̀rọ̀ rèé fídíò tí mo sì láǹfààní tí mo fi síta tí mo ní wọ́n sọ pé tí olóyè fún wọn ní wákàtí 2 wípé tí wọ́n bá gbé obìnrin tí wọ́n gbé wá àtọmọ rẹ̀ wọ́n ti ń kàn síra wọn wọ́n ti pera wọn jọ nítorí ìran burúkú wọ́n bá àwọn ọmọ burúkú tó wà nínú ìran àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é sọ lórí afẹ́fẹ́ àmọ́ wọ́n fi ń dá wa lọ́kàn wípé títí alẹ́ sàárọ̀ ọ̀la àwọn provide wọn níbo la wá lọ lórílẹ̀‐èdè yìí tá a bá ní mi ò fẹ́ kú ṣé mi ò fẹ́ kú kò ní joyè lé bàbá rẹ̀ ni nílùú míì lórírun míì Ìgbòho mọ̀rẹ́ nílé bàbá wa ibẹ̀ nílé ìyá wa ibẹ̀ ni wọ́n forí wa sọlẹ̀ sí kí ló dé tọmọ ẹlẹ́rọ mọ̀ jẹgungun kí ló dé tọmọ aláṣọ mọ̀ wèkísà ló fi jẹ́ pé kí ló ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho gangan 2 hours yìí ti pé gbogbo àwọn kábíyèsí sì ti pè wọ́n ní àwọn ń ṣiṣẹ́ lé lórí ká fáwọn dàárọ̀ ọ̀la ló fi jẹ́ pé ẹjá ṣe sùúrù nítorí tá a bá mọ láǹfààní láti mọ ọmú wá báyìí yóò padà diṣu àtàyànyàn kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí kọmíṣánná ìpínlẹ̀ Kwara ti gbọ́ sí gbogbo àwọn DPOs tó yẹ kó gbọ́ gbogbo wọn ni wọ́n ti gbọ́ kìí ṣe pé à ń dọ́wọ́ wú lọ́wọ́ ara wa gbogbo ẹlòmíì tó sì sọ wípé action la fẹ́ a lè dá ṣe action kankan tá a bá fẹ́ sí òfin tòwó òfin làjọ ń lò àwọn ọlọ́pàá ń bẹ láàrin wa àwọn intelligence officer wọ́n wà láàrin wa orí àwọn àjọ ìrú ẹkùn gbogbo wa lájọ wà tá a jọ ń fi ọwọ́ kan àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lé ńlá eré ìrùn wọn pawọ́pọ̀ wọn máa jìyàn àwọn oyin pawọ́pọ̀ wọn ṣàfárá ẹja jọ pawọ́pọ̀ láti gbórìnù wa lárugẹ orí gbogbo ẹ̀yin kábíyèsí lọ́balọ́ba ogun rúgbọ́bọ̀ àwọn ọmọ yìí ń gba èkè tẹ́ bá wá rí àwọn ọmọ yìí pọ́lọ́tọ́ bí under 16 17 15 years àwọn ọmọ kéékèèké àmọ́ títí ọ̀la sọ́túnla bíṣu ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀bẹ ṣe kùn ibi tá a bọ̀rọ̀ dé ibi tọ́rọ̀ dé sí gbogbo ẹ̀ lẹ́mọ̀ wò. gbogbo ẹ̀yin gbogbo àwọn ọmọ Nàìjíríà ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tó sọ ní báyìí ohun táwa ti mọ̀ tẹ́lẹ̀ ni àmọ́ nítorí àwọn aládéwò kọ̀ọ̀kan tá a nínú Islam tá a mọ èrò wọn àmọ́ òru wọn àmọ́ ìbú wọn àmọ́ kọ̀rọ̀ wọn àmọ́ gbangba wọn tọ́jú pé gbogbo ayé ní ń fura sí wọn látara ọ̀rọ̀ ẹnu wọn bó orí nù mí bó orí nù mí bó ọ̀rọ̀ kàn mí yẹ̀rọ ẹnu mi wò ọ̀rọ̀ ti tó sọ báyìí o President Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdó gbogbo ẹ̀yin alágbára nílùú Nàìjíríà gbogbo ẹ̀yin gọ́fúnà kọ̀ọ̀kan ní stéètì kọ̀ọ̀kan Church of Nigeria gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin orí adé Ọlọ́run jẹ́ ká ẹ pé lórí àpèrè bàbá yín o ọ̀rọ̀ ti tó sọ báyìí o ẹ dìde sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí Honorable Sunday Igboho ẹ wo ń táwọn bandit àwọn afẹ̀míṣòfò tó lọ sí nígbòho Igboho àtàkì àwọn Fúlàní yẹn confam direct in public ọ àtàkì wọn confam ọ dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ ẹ̀kú gbogbo àwọn nọ́mbà táwọn tíráàkì ibi tó dé ibi tó dèrè ọ̀rọ̀ ojú korojú ni o gbogbo ẹ̀yin àfọ̀ olórí burúkú tẹ́ àtàkì Igboho pẹ̀lú ọ̀rọ̀ bú lẹ́nu ẹ̀rẹ́ lè yí o ẹ̀ sì bóde kẹ́ sọ̀rọ̀
ìjọba Nàìjíríà bàbá wa President Bola Ahmed Tinubu ọmọ olódéédé àbúrò ní sẹ́yìn àmọ́ pẹ́ díẹ̀ yín làágùn ìyẹn ni òjì àmọ́ wàláì àmọ́ gbogbo ohun tí stéètì kọ̀ọ̀kan gbà tó jówó nìsín gbogbo gómìnà kọ̀ọ̀kan owó tí ń wọ àkáǹtì wọn stéètì kọ̀ọ̀kan ta ló gbarú ẹ̀ rí àwọn ni wọ́n fẹ́ fi sẹ́yìn Ọlọ́run lára yín ọba tó ní yọ́dẹ̀ fi sẹ́yìn yìí ọ̀rọ̀ tí wàá délẹ̀ ẹ yọ̀ǹda fún Ìgbòho ẹ yọ̀ǹda kí ìrù ẹkùn ó ṣiṣẹ́ àpẹẹrẹ rẹ ò dàrábà láwù mẹ́sàlá àwọn tí wọ́n jí gbé ní Ìgbòho nílùú Ìgbòho táwọn Fúlàní jí gbé gbogbo ayé lórí bí Ìgbòho ṣàṣì attack Fúlàní owó baba dami ọ̀dẹ̀ fún wọn ní 2 hours wọ́n mà ti drop àwọn tí wọ́n jí gbé abẹ́yẹ orí ni àwọn táwọn Fúlàní yẹn jí gbé wọ́n mà ti gbé wọn kalẹ̀ láàrin pé Ìgbòho sanwó baba dami ó fún wọn ní 2 hours ó fún wọn ní 2 hours kí wọ́n gbé wọn sílẹ̀ wọ́n ti drop wọn mọ́ President Bola Ahmed Tinubu ẹ bá ní yọ̀ǹda fún Igboho Oosa àti gbogbo àwọn tí wọ́n bá jí akọni ọmọ Oòduà ẹ jẹ́ abóde bẹ́ẹ̀ mi kẹ́ bá rẹ́ni lóòdù mi lọ o ọgbọ́n mi yé èmi ń sígbẹ́rẹ́ èmi ń wẹsẹ́ o ibi ó dé yìí kò sẹ́sẹ́ bí kéèyàn ó dé bàtẹ́ o tó o bá mú ó dè tó ṣiṣẹ́ kò sẹ́sẹ́ ń bẹ́ o don't kill yourself don't allow anybody kill you. President Bola Ahmed Tinubu ẹ bá ní buwọ́lu ìrù ẹkùn ẹ kó instrumenti fún wọn kẹ́kẹ́ làwọn bàbá wa fi dìfẹ́ǹdì ìlú jò níyì ni wọ́n fi dìfẹ́ǹdì ayé jò níyì tó fi jẹ́ pé wọ́n fẹ́ tajà báyìí oríta tí ẹ bá gbé sí ẹnìkan kò ní dúró tì í ẹni ó fẹ́ rajà ó rajà yóò sì kówó lẹ̀ ẹni ó gbé ọjà kò ní gbé láì sanwó owó tí ẹ kó lẹ̀ ẹnìkan kò ní jí ọgbọ́n ìgbà náà ń bẹ di ìsìn ẹgbọ́ tadawa ibadallah fàyínà láàláyù dáadáa ilà wádà aláwùdáwáwù gẹ́rù dá ilẹ̀ wá ìdù ó wà ní aramu kò sárù tí ológun President Bola Ahmed Tinubu àti gbogbo gómìnà ní stéètì kọ̀ọ̀kan ẹ yọ̀ǹda fúru ẹkùn ẹ lọ foríkorí ẹ buwọ́lùwé wọ́n ti gbé ọmọ Ìgbòho lẹ́ o